I waited from that place. From that place, I can come before I did that place. You see where Peter come. Why not? Peter go that side. Why not? I want Baba yo. Wọ́n ti ọdún yẹn wọ́n ní o. Ó mọ̀ ọ́ta nìyẹn. Ìtàlá tó wà ẹ̀jẹ̀ wọlé nísìnyí. No, na this. Nǹkan tó ń kọ́ lẹ̀ mẹ́wàá ara yẹn èmi ní sọ́kùn rẹ̀ ti pẹ́. A ní mo máa ń gbọ́ pé mo máa ń jó lóró. Èmi ò tẹ̀lé rí gan. Èmi kò rí lè sí. Ọlọ́dún first time ní Tómi yẹn ṣe báyìí sórí ẹ̀ tó kó wọ́n ta yẹn. Tẹ̀lé bá rí eré. ó ń kó bọ̀ ó ń kó tí a ti súnmọ́ tòṣù. Méjì ọtí jòrò. Méjì méjì. Mo burúkú lọ́jọ́ yẹn báyìí. Ebi ayé epo yìí tó tó kú mẹ́sìn. Ṣé bó ṣì wà rẹ̀? Epo ìjọba yé epo ní òkú rẹ̀. Ṣé bó ṣì wà rẹ̀?